ǹjẹ́ ti gbọ́? Olékenka KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tó láàárọ̀ kùtùkùtù yìí tá a ṣẹ̀ṣẹ̀ ṣe ọdún ìtúnu àwẹ̀ tán tí dókítà ṣẹ̀ṣẹ̀ ṣe ọjọ́ ìbí tán ó ti bẹ̀rẹ̀ sí ní ka ọdún mi. a tún ti ń ka ọdún mi báyìí. ìbẹ̀rùbojo náà ló ti wà báyìí o níbi ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fojú sọ́nà sí ohun tí tribunal yóò ṣe. inú ìwé Daily Post ló wà láàárọ̀ yìí. tọpinpin mílíọ̀nù mọ́kàndínláàádọ́jọ àgbá epo rọ̀bì tó dàwátì lọ́dún 2019 ẹgbẹ́ serap ló sọ bẹ́ẹ̀ fún Buhari. mílíọ̀nù mélòó? mọ́kàndínláàádọ́jọ 149 million barrels. ẹ má bínú ká máa wá tà ní kátẹ̀wá sọ wípé tó bárẹ́ẹ̀lì kan o 500 naira ní ń ta bárẹ́ẹ̀lì kan. ẹ mọ iye tó ti jẹ́. ẹ mọ iye tó jẹ́ wọn. bílíọ̀nù nù. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti kọ ọ́ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń ṣe bẹ́ẹ̀ tí àjẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lórí ètò ìdìbò náà ni wọ́n sá lọ s'Àbújá lórí ọ̀rọ̀ àbájáde èsì ìbò ìpínlẹ̀ Enugu. ẹni tó jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú Labour Party Ẹ̀dọ́gà ló sọ bẹ́ẹ̀. lójú ìwé ìròyìn The Nation fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Tinubu fúngbà tó lédè Nàìjíríà Nnamani ló sọ bẹ́ẹ̀ fún Obi. tọ́ ọ̀rọ̀ Tinubu tó sọ̀hún náà ló mú mi wọnú ìwé ìròyìn Daily Post yìí bákan náà níbi tí wọ́n ti sọ pé Tinubu yóò dé sórílẹ̀-èdè Nàìjíríà lónìí tá a wà yìí Ọ̀nànúgà ló fi léde. àdúpẹ́ lójú ìwé ìròyìn The Nation ìròyìn eléyìí náà wà bẹ̀rẹ̀ sọ pé àjọ JAMB sún forúkọsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọlé sípele kejì sẹ́yìn ìdánwò ìgbaniwọlé àti ètò ìkànìyàn. ǹjẹ́ ń pè ní direct entry nínú o lórí ọ̀rọ̀ Nnamani tọ́ọ̀kà tán lẹ́ẹ̀kan gbogbo àwọn ẹ̀sùn tó fi kan Tinubu ó ti kú láì tí ìdílé ẹjọ́ ó ti dakú rẹ̀ tẹ̀ yọwọ́ rẹ̀ kú òǹbẹ̀ báyìí sọ pé ò ṣe mọ́ Chimaroke Nnamani ló sọ bẹ́ẹ̀ fún Peter Obi. nígbà mo wo àwòrán Chimaroke Nnamani lóòótọ́ mo rí i pé ojú bàbá yóò mà ti di bí àgbàlagbà àwọn tó jẹ́ pé 1999 tó jẹ́ gómìnà nígbà òun àyọ̀ǹgẹ̀ ni wọ́n rí ó túmọ̀ sí pé bá a ṣe ń ka ọjọ́ òun náà gbogbo ẹ̀yà ara wa lòun náà ń lọ díẹ̀. olùkọ́ wa kan gbà wà ní secondary school ọba tó wọn tá a bá sọ pé ọ̀gá àgbà ti ń dé ní àgbà ń dé àbágbà ń lọ. kéye pàgbà ń dé àgbà ń lọ ní ayayayaya ó ló sì jẹ́ kémi náà sọ pé nígbà tá a sọ̀rọ̀ ọjọ́ ìbí mo ní bá a ṣe ń lé kan sí bẹ́ẹ̀ là ń dín kan sí alẹ́ ọjọ́ kan sí lórí ilẹ̀ alààyè ọjọ́ tá a kú ó tún dín kan sí. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá IGP náà ló ti gbé ìgbésẹ̀ tuntun lórí rẹ́ẹ̀kì ti ìpínlẹ̀ Adamawa tí wọ́n fọwọ́ sí júwe lé fún pé kó tiẹ̀ lọ rọ́kúnlé náà yíwọ̀n àárì wọ́n ti gbé ìgbésẹ̀ tuntun lórí rẹ̀ báyìí. lójú ìwé ìròyìn The Nation náà ni mo ṣe wà ń bẹ̀ sọ pé ẹgbẹ́ òṣèlú APC tún gbìmọ̀ ìpolongo ìbò rẹ̀ ká. ọ̀dà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ó ti wà ń bẹ̀ ìjọba àpapọ̀ náà ni wọ́n ti sọ pé ó ṣeé ṣe o kí wọ́n sún ọjọ́ ìkànìyàn tí a fẹ́ ṣe population census kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n sún síwájú wọn ló ṣeé ṣe. pé kò ní wáyé lóyún ọjọ́ kẹta ó mọ́. ṣeé ṣe. lójú ìwé ìròyìn The Guardian máfò rẹ́ẹ̀mí àwọn adájọ́ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ògùn ló sọ bẹ́ẹ̀ fún Adébútú. ọ̀rọ̀ Adébútú ojoojúmọ́ yìí bàbá ẹ dákun bàbá yẹ pé ẹ bá ní nǹkan tẹ̀ ń ṣe lóòótọ́ ẹ dákun ẹ bá wa yọwọ́ kó ń bẹ̀. bẹ́ẹ̀ni ẹ tẹ̀ díẹ̀ dẹ́ẹ̀dẹ́ mìràwọ́. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ láàárọ̀ yìí kéde àwọn ohun ìní rẹ sínú àkọọ́lẹ̀ àti ẹni tí ó jẹ́ abẹ́sìnkáwọ́ Àtíkù náà ló sọ bẹ́ẹ̀ fún Kèyámò.
lójúwé ìròyìn leadership ní ìròyìn ilé ìwà mẹ́rin tó sọ pé àjọ INEC dènà fàǹfà ọ̀rọ̀ òfin nílé ẹjọ́ nípínlẹ̀ Adamawa ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Edo náà ló sọ bẹ́ẹ̀. nínú ìròyìn Punch láàárọ̀ yìí Obi náà ló ṣàbẹ̀wò sí àwọn mùsùlùmí nípínlẹ̀ Anambra ó bẹnu àtẹ́lù ètò òṣèlú ẹlẹ́yàmẹ̀yà. àwọn sáà ń bẹnu àtẹ́lù ni wọn ò ṣe lójúwé ìròyìn leadership náà mo sì wà ń bẹ̀ pẹ̀lú ìròyìn ilé ètò wà ń bẹ̀ tó sọ pé wọ́n dìbò yan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Olúpọ̀nà sílé ẹ̀kọ́ Amẹ́ríkà Academy. àdúpẹ́ nínú ìròyìn Punch bákan náà ẹ má dalẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ má dalẹ̀ ìfọkàntán wọn sí yín bíṣọ́ọ̀bù kan náà ló rọ gbogbo àwọn adarí tí a dìbò yàn lórílẹ̀‐èdè yìí. lórí ipò adarí ilé asòfin àpapọ̀ sáà kẹwàá igun kan tí wọ́n pè ní New Dawn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá abẹnugan àti àwọn míì nílẹ̀gbìmọ̀ aṣojú-ṣòfin. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí jàgí ní yòdò lélẹ̀ ìbàdí o ǹjọ́ jẹ́ mọ̀ wípé Èkó rice yóò di títà nínú oṣù karùn-ún táwọn ta. ìrẹsì tí wọ́n ṣe nílùú Èkó bẹ́ẹ̀ wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó ló sọ bẹ́ẹ̀. lójúwé ìròyìn leadership mínísítà pàṣẹ pé kí wọ́n ti pápá ìṣeré ìlú Èkó pa. gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé alágbára ọ̀dà ẹja àdókè lọ́hùn náà tábà padà dé ká máa tẹ̀wájú à ń lọ à ń bọ̀ àti ìdè. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì KAFTAN television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN television Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenkà. KAFTAN television Yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì KAFTAN television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. tọ́ bá a ti padà dé báyìí nínú ìwé ìròyìn Punch mo wọ̀ lọ o àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn iná àlẹ́jẹ́ pé òun wọn ti ń relẹ̀ báyìí o látàrí wípé wọ́n ń gbowó ẹ̀yìn ẹgbẹ́ Fáwẹ̀yìnmí náà ló kan mi nú ó tọ̀rọ̀ sí i. ó tọ̀rọ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn báyìí olóṣèlú ni ọ́. àpárá ni wọ́n ń jà fún ọ̀jàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn mọ́. ọ̀jàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn mọ́ ó jẹ́ ohun tó máa ń yà mí lẹ́nu pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn wọn ò ròyìn mọ́ ní tó dùn fún ọ̀gá wọn tí ń fún ọ lówó olóṣèlú òun ni wọ́n mọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti wá sọ ìròyìn di pé ibi tẹ́ ẹ̀ bá ti fún wa lówó à lọ. èmi dókítà Ọlámídé o Opeyemi Amosun o àánú Olúwapọ̀ Ògúnníyì o Adépéjú Adégbìtẹ́ o mi ò lè sọ̀la yìí tílé ọmọ o ìsìlẹ̀ mo lè má lè sọ̀rọ̀ wọn lọ́la tílé ọmọ yìí àmọ́ lónìí tá a wà yìí Ọlọ́run má jẹ́ àárẹ̀ ká má rí ni Paul wí. wọ́n tiẹ̀ fi kọ́ wa nílé ìwé pé ó ní ohun tá à ń pè ní brown envelope. brown envelope yẹn kò túmọ̀ sí pé torí pé envelope yẹn brown nìkan ṣùgbọ́n wọ́n jẹ́ kó jẹ́ bíi ìṣàpèjúwe pé akọ̀ròyìn àbí oníròyìn ò gbọ́dọ̀ gba brown envelope yẹn ni pé owó kọ́bẹ́ ni gbọ́dọ̀ gbà. owó ẹ̀bùn ẹ̀yìn owó gbà panumọ́ kó o bà lè bá mi ṣe nǹkan báyìí. wá sórí ètò ǹjẹ́ ti gbọ́
ó ń béèrè pé èlò wọ́n san. n kò mọ̀ pé bó wọn ṣe ń san láwọn ibìkan nìyẹn. ìgbà tí wọ́n sọ pé san bíi bò ẹ fẹ́ wá sọ̀rọ̀ nípa ó ní ha ó sì sojú adékọjọ ẹni tí ó parí ní òpẹlẹ rí òun wà lọ́rùn ó ní ha kò gbàgbọ́ ń bọ̀ wá dé tó ṣe ètò tán tó tún wá ń lọ wá ní èlò ní káwọn wa mọ ọmọ ní fún kí ni sàṣẹ pé a pè yín wá pé kẹ́ ẹ wá sọ nípa kílẹ̀ ti ṣe fáráàlú kílẹ̀ tó kí ni owó kílẹ̀ ń. kò nílò. àwa gan ló yẹ ká tún sọ pé ẹ mà ṣe o àwọn mímu jíjẹ mímu rẹ̀ ẹgbẹ́ ẹ máa gbé lọ ọ̀nàrẹ́rìọ̀m rèé ó ní kóun má parọ́ pé àkọ́kọ́ rèé ẹni tá a sì ti ń sọ yìí ẹ bá mọ iye àwọn tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú pé àkọ́kọ́ rèé láti bí ọdún 8 tóun ti bẹ̀rẹ̀ pé a wà lókè òṣèlú tóun máa lọ tí oníròyìn ó pe òun pé tó ẹ wá ṣe tí wọ́n ní sọ pé iye báyìí lẹ́sàn. lójú ìwé ìròyìn Daily Post lórí làásìgbò orílẹ̀-èdè Sudan ìdí nìyí tí a fi tí kó àwọn akẹ́kọ̀ọ́ ọmọ Nàìjíríà kúrò ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ èyí sì ń kọ mí lóminú. kí nìdí gan jẹ́ kí èmi náà kọ́kọ́ lọ ibi tó gbà yẹn ná jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ lọ bẹ̀ torí ó dàbẹ̀ ni pé ó wà níbí náà Nigeria Embassy náà ló ti sọ ọ̀rọ̀ míì lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń bẹ ní Sudan àti àwọn míì nígbà tí mo wá wọnú ìwé ìròyìn Daily Post ní wà tí mo wá wọnú ìwé ìròyìn Vanguard báyìí wọ́n wá ní pé ọ̀nà kan ṣoṣo láti fi kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bẹ ní Sudan wálé òun ni òpópónà róòdù ni à ń pè ìjọba àpapọ̀. òpópónà kò sí ọkọ̀ bàálù mọ́. kò sí bàálù mọ́. àbí wọ́n ṣe wọ́n ti pápákọ̀ òfurufú wọn padà àbí pápákọ̀ òfurufú Nàìjíríà ṣé ò níbi tó lè balẹ̀ sí. ó lè gbà níbo ni ṣé pápákọ̀ òfurufú ibo ni ààrẹ gbà wá nígbà tí wọ́n gba Sudan Airways. ṣé bá ààrẹ gbàbì kan wá eléyìí tó yẹ kí wọ́n lo wákàtí 5 ní àti Saudi débì wọ́n lo wákàtí 7 wọ́n ṣàdé àhín àbí wọ́n ọ̀dẹ̀ gba space wọn. ṣé n tẹ́ ń sọ ni káàtẹ́ àtọ̀nà àti gbogbo ẹ̀ ṣé tọ́mọ tèmi bá wà bẹ́ẹ̀ tí mo ti wà nípò sáàbí tí ì lọ kó wọn. ó wá débi tá à ń sọ̀rọ̀ rẹ̀ pé ẹ má máa gbèrò ibi sórílẹ̀‐èdè Nàìjíríà ohun rèé ta ló mọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ ní Sudan ogun abẹ́lé ni o. bẹ́ẹ̀ni kìí ṣogun tó wá láti ta o ara wọn àárín ara wọn náà ni àárín ara wọn ni o òun ló di wípé ló di rántó yìí ẹ má gbèrò ibi sórílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé olùdíje yín ò wọlé àbí torí pé nǹkan ò tẹ́ yín lọ́rùn bó bá dé níbo lẹ́ sá lọ ọ̀dà ṣe báwo torí pé wọ́n dẹ́mu orílẹ̀-èdè Nàìjíríà láṣẹ ń wò ni à ń sọ pé wọn ò lọ kó wọn wá táwọn orílẹ̀-èdè míì sì ti kọ́ ọmọ wọn àwọn ọmọ Sudan níbo ni kí wọ́n sá lọ. níbo ni wọ́n sá lọ. lójú ìwé ìròyìn Politics Nigeria lórí ọ̀rọ̀ Sudan náà sì ni ìròyìn ní sọ́mẹ̀ sọ pé ọkọ̀ òfurufú Air Peace ṣe tán láti kó àwọn ọmọ Nàìjíríà kúrò ní Sudan ṣùgbọ́n yóò gbàṣẹ pé kò kàn lè kúgbùrù fóun lọ́hùn kó wọn. yóò gbàṣẹ ní tá à ń sọ rèé irú àwa báyìí Ọlọ́run dákun ràn mí lọ́wọ́ o. àwọn mi náà lọ́wọ́. àdúrà mi nù pé Olúwa ran ẹ̀mí mi lọ́wọ́ ran agbára mi lọ́wọ́ kí n lè ṣe rere ju bí mo ṣe ń lérò lọ. Olúwa àdúrà tèmi náà nù ó máa ń wù mí kí n máa ṣe rere dáadáa nítorí nígbà míì tí n bá rí ẹlòmíì tó wà ní ipò àìníkan tẹ́ni ń bá wá bá mi tí n wá ní nǹkan òun lọ́wọ́ a máa ká mi lára. Olúwa ran àìní mi lọ́wọ́ débi pé kí n lè ṣe rere ju bí mo ṣe lérò lọ. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí àwọn nọ́ọ̀sì àwọn agbẹ̀bí tí wọ́n ń pè ní midwives àwọn ni wọ́n bá bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn o wọ́n ní pé wọ́n yọ wọ́n kúrò nínú ìgbésókè ìdá 40 owó oṣù pay rise. kí ló dé kí n tí wọ́n. sáwọn iṣẹ́ òṣìṣẹ́ ni. sáwọn iṣẹ́ òṣìṣẹ́ elétò ìlera ni. àbí ṣé wọn ò lẹ́tọ̀ọ́ sí. ṣé wọn ò lẹ́tọ̀ọ́ sí. kí ló dé tá a máa fárí apá kan. tá a máa dá kan sí. tá a dá apá kan sí. láì ṣe ti àwọn làrí. láì ṣe làrí. ẹ̀ka iṣẹ́ kan náà ni wọ́n sì jọ wà. kì í ṣe pé bóyá pé ẹgbẹ́ ti ẹ̀ka ètò ìlera sókè àwọn tíṣà wa ń jà
ẹ̀ka ètò ìlera gbogbo wọn. ìlera kan náà wọ́n jọ wà. aṣọ pé ń bà. kò rí bẹ́ẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. lójú èrò leadership ni ìròyìn ilé ìwádìí tó sọ pé ààrẹ ẹlẹ́gbìmọ̀ aṣòfin àgbà gbọ́dọ̀ wá láti ìwọ̀ oòrùn àríwá àwọn lẹ́ẹ̀kan ẹgbẹ́ òṣèlú APC ló sọ bẹ́ẹ̀. north west. nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí Olúwo náà ló ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣàgbẹnusọ báyìí o tó ní ẹ dákun ẹ ṣe bẹ́ẹ̀ ẹ mú kí ìrúgọ́gọ́ kó dé bá ìgbáyé gbádùn àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí òótọ́ ọ̀rọ̀ ni. mo rò pé àwọn ọba ni wọ́n fẹ́ sọ. àwọn ọlọ́pàá ni bàbá ń jà fún. ó dà bẹ́ẹ̀. lójú ìròyìn Naija News ìròyìn náà wà bẹ́ẹ̀ wípé lórí ìdìbò ààrẹ 2023 àwọn tó láwọn ń ṣe àtìlẹ́yìn fún mi ṣiṣẹ́ fún Tinubu ní kọ̀kọ̀. ẹ pé ta ló ń bẹ. ìwọ èmi kọ́ ọmọ pé ń díje fúnpọ̀ ààrẹ. mo tọ́lọ́ yà mí lẹ́nu pé àwọn tó ń ṣiṣẹ́ fún ọ ṣiṣẹ́ fún ọ bíi ti bọ́ oníròyìn mọ̀ mọ̀ sí. wọ́n kéde pé tiẹ̀ làwọn ń ṣe o. yóò ṣe wá jẹ́wọ́. wọ́n wá lọ ṣiṣẹ́ fún Tinubu ní kọ̀kọ̀. yóò ṣe wá jẹ́wọ́ wọn kó kò gbọdọ̀ jẹ́wọ́. èmi kọ́ ọmọọba Adébáyọ̀ ló sọ bẹ́ẹ̀. bàbá ní àwọn tó ń sọ pé. tí wọ́n kéde pé ẹ̀yìn ẹ̀ la wà digbí bíi ké. ọmọọba Adébáyọ̀ kọ́ ló ẹgbẹ́ òṣèlú SDP wọ́n ní Tinubu ni wọ́n ṣe ní kọ̀kọ̀ ọ̀rọ̀ wa dàbí bòrínú mi dẹ̀mọ́ mo wà nígbà ọ̀rọ̀ ohun tó wá yí padà ó di wípé bóun ni wọ́n ṣe kọ́ nígbà wọn wípé ọgbàgbé orin o wípé ojú mi lórí máa wọ ọ̀rọ̀ ojú mi rèé òun náà mo fẹ́ kọ́ ojú mi rèé kọ̀rọ̀ kàn mí àmọ́ ẹ̀yin tẹ́ ẹ rántí ẹ̀kọ́ nínú ìpínlẹ̀ Kwara mo wà báyìí ó sì jẹun tí o ṣe bẹ́ẹ̀ bá nínú jẹ́ díẹ̀ wípé onídàájọ́ àgbà nípínlẹ̀ Kwara náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tó ti kúrò láyé báyìí èyí òun Síkírù Oyinlóye bàbá ti lè bi àgbáre gómìnà Abdulrasaq náà ló wá ṣe bẹ́ẹ̀ tó ṣèdárò lẹ́yìn bàbá. lójú ìwé ìròyìn Punch àbí ìròyìn sọ ń bẹ̀ pé Tinubu kan sára sí olùpọ̀nà àti pate lórí ìkójú òṣùwọ̀n nínú ìmọ̀ iṣẹ́ ọnà àti sáyẹ́ǹsì. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ẹ fòpin sí ìjínigbé ìpànìyàn Kaigama náà ló sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀. lórí ìròyìn tí adájọ́ nípínlẹ̀ Kwara ètò kàtọ́hún náà ló sọ wípé ìpínlẹ̀ Kwara pàdánù adájọ́ ilé-ẹjọ́ gíga kejì láàrin oṣù 5. ọjọ́ tó bá ní nínú jẹ́. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ ẹ̀ka ètò ààbò tí mo wà náà rèé gómìnà náà ni ti ìpínlẹ̀ Zamfara náà ló ti da emir eléyìí tí wọ́n rọ̀ lóyè látàrí pé ó fi báńdíìtì ó fi jẹ oyè tó ti dá padà sórí oyè rẹ̀ báyìí. ó ti dá padà sípò. wọ́n ti wò pé nǹkan tí wọ́n ṣe pé ó tọ̀nà. tọ́ kọ́lọ́wọ́n ṣàánú wa. tó bá kún bẹ́ẹ̀. ó kún bí o nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ẹgbẹ́gun ìyún àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti pa báńdíìtì 7 ní Zamfara ẹlọ́ka nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ká máa lọ sókè lọ́hùn tá a bá padà dé ká máa tẹ̀ wájú àmọ́ bá a ṣe ń lọ ẹ dákun ẹ̀yin ará ilé akéyín kú oríire ti ìtúnu àwẹ̀ tó kọjá lọ bẹ́ẹ̀ni a sì tún kí yín kú oríire ti ọjọ́ ìbí Dókítà Olamide náà a tún wá kí yín kú oríire ti ọ̀sẹ̀ tuntun bẹ́ẹ̀ni a tún wá kí yín kú oríire ti May 29 tá a gbéjọba fẹ́lòmíì sílẹ̀. ó máa súnmọ́ lóòótọ́. ó ti ń súnmọ́ ló jẹ́ kí n máa kí wọ́n kú oríire ó ti ń súnmọ́ ní 24 báyìí oṣù yìí ti lọ oṣù kan di ó lé lọ́jọ́ díẹ̀. ẹ̀yin tẹ̀sí wá fi ẹ̀bùn ránṣẹ́ sí Dókítà Olamide tẹ́ ẹ pè mí ẹ̀yin nu Ọlọ́run nu. ẹ̀yin tẹ́ ẹ pè náà ṣùgbọ́n tẹ́ ẹ fi mẹ́sẹ̀gì ránṣẹ́ ààrẹ. náà rọ ẹ̀yin tẹ́ ẹ fi mẹ́sẹ̀gì ránṣẹ́ ẹ ṣeun. ẹ ṣeun. ẹ̀yin tí ẹ wàá pè mí. tẹ́ ẹ fi mẹ́sẹ̀gì ránṣẹ́. tẹ́ ẹ tẹ̀bùn ránṣẹ́ ẹ̀yin nu Ọlọ́run nu. nínú ìwé ìròyìn Daily Post náà là á padà sí tá a bá ti ká ṣe tá a bá ti dé à ń lọ à ń bọ̀ àti ìdè. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN TV Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì KAFTAN TV gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá
mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN Television Yorùbá. àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lètò gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka. KAFTAN Television Yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà.